FM rẹ̀ o ẹ ṣé o tẹ̀ ń gbọ́ wá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على إمام المتقين وقائد المجاهدين نبينا وحبيبنا محمد وعلى آله وأصحابه وسلم. dúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run lẹ́yìn náà a kí gbogbo ẹ̀yin olùmọ̀ tẹ́tí gbọ́ wa alápọ̀nlé ní àkókò ọ̀wọ̀ yìí Ọlọ́run ọba yóò jẹ́ kó dáa fún oníkálukú wa kalẹ̀ bí a ṣe ń kíra wa ní àwa mùmìnà kó àfojú ọ̀nà oṣù alápọ̀nlé oṣù Ramadan tó wọlé dé báyìí gújẹ̀ kọ́lọ̀njọba wa láyọ̀ àti àlàáfíà ara ṣé ẹ gbàgbé ọjọ́ Tuesday tá a dojú kọ yìí ó ṣeé ṣe kó jẹ́ ọjọ́ kìíní nínú Ramadana tọdún yìí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ àjá sí pé ọjọ́ Àlárúbà tá a dojú kọ yìí ènìyàn jẹ́ ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú oṣù Ramadan kí Ọlọ́run Ọba kó gba àwẹ̀ Ramadan àti gbogbo sẹ́ẹ̀rẹ́ tá a bá ṣe nínú rẹ̀ pẹ̀lú ìbádà lẹ́sìn lọ́wọ́ oníkálukú wa kó sì fi àlìjánnà onídẹ̀ra sẹ̀san re fún gbogbo wa lápapọ̀. tí ẹ bá tún gbàgbé ẹ rí i pé a sọ yí pé nínú oṣù alápọ̀nlé yìí àti aago 9 di aago 10 ìní ètò wa ènìyàn máa wá sórí afẹ́fẹ́ pẹ̀lú àṣẹ ọba olúwa wa tó dá wa nítorí kálíwá gbélé ayé sìn nílànà ẹ̀sìn ìsìláàmù kan ṣoṣo tó torí rẹ̀ dá àwa èèyàn àti àwọn àlejànú sílé ayé yìí léyìí tó ṣe yí pé Àlárúbà tí ń bọ̀ yìí lágbára Ọlọ́run ìní ètò náà ìní yóò ti máa gorí afẹ́fẹ́ kí a fi lékàn Ọlọ́run ọba yóò jẹ́ kí a ṣoríire. ní alẹ́ tèní Fadilatu Sheikh Dr. Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal ìní wọ́n máa báni bá ètò lọ lórí agbọ́nrin kan pàtàkì tó ní ìbátan sí oṣù alápọ̀nlé tó kù sí dẹ́dẹ̀ tí ó wọlé bá wa ní ilé ayé kọ́lọ̀ ń jẹ́ kó bá wa nínú ayọ̀ àti àlàáfíà àti ìmánì àti Islam tó yanjú pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ọba àti oríire tó kún kẹ́kẹ́ lọ́lá àjọkàn sí Ọlọ́run. èyí tí ó wà jẹ́ agbọ́nrin náà ni ahkamu siyam àwọn òfin àti ìdájọ́ tó rọ̀ mọ́ àwẹ̀ gbígbà nínú Islam. Àjíwá Iskil Hamsa yanyan ṣe wọn lè wá ní èní nítorí ìdíkà pàtàkì lójú ọ̀nà ti Ọlọ́run àti ti òjíṣẹ́ Ọlọ́run kọ́lọ́run ọba kó bá ní ṣe àlékún dáadáa wọn. ní báyìí aláàjì wọn mọ̀ bá ní bá ètò lọ ṣùgbọ́n ṣe bí ẹkúkú mọ̀ tẹ́lẹ̀ yìí pé ètò yìí la máa ń gbé wá ní ìrántí màmá wa màmá alálùbáríkà tí wọ́n ti fayé sílẹ̀ tí wọ́n ti padà sọ́dọ̀ Ọlọ́run Aláàjà Elizabeth Babátúndé ilé Gomboro Àbọ̀rẹ́rìn nílùú Èrúwà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wa níhàyín kí Ọlọ́run Allahu Subhanahu wa Ta'ala tó jẹ́ aláforíjì ẹ̀ṣẹ̀ kó bá ní foríjìn màmá wa Aláàjà Elizabeth nílé Gomboro náà
ogun tó filẹ̀ ọlọ́run má jẹ́ kí ó bàjẹ́. ní báyìí aláàjọ ọmọ bá ní bá ètò náà lọ ọlọ́run ọba kó bá ní tọ́ àwọn sọ́nà. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. alhamdulillahi rabbil alamin. ja'ala siyama ramadan ruknan min arkanil islam. wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika la. wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu wal qa'il man sama ramadan imanan wa ihtisaba غفر له ما تقدم من ذنبه صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ní alẹ́ tòní akínyìn kú oríire akíra wa kú ìgbáradì àti ìmúrasílẹ̀ fún oṣù Ramadan. ǹjẹ́ à ń bi Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kọlọ̀njẹ́ àpàdé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ara. ọlọ́njẹ́ ká fi ìdùnnú àti ayọ̀ jẹ́ àfi gba àwẹ̀ Ramadan náà. Allahumma qad adallana shahru Ramadan wa hadar fasallimuhu lana wa sallimna lahu warzuqna siyamahu wa qiyama warzuqna fihi al-jidda wal ijtihada wan nashat wa'idna fihi min al-fitan. kọlọ̀bà kí o ṣe bẹ́ẹ̀ fún wa kó la ilaha illallah. gẹ́gẹ́ bí tí a fi máa rán wa létí lálẹ́ tòní òun náà ni àwọn bàbá wa bàbá àlùbáríkà òní wọ́n ti sọ síwájú yẹn ahkamu siyam àwọn òfin àti àwọn ìdájọ́ ètò rọ̀ mọ́ àwẹ̀ Ramadan èyí tí a fẹ́ gbà yìí táwọn wò lọ́ọ̀kan báyìí kọ́lọ́njẹ́ àpàdé láyọ̀ àti àlàáfíà ara. èkíní ohun tí ń jẹ́ àwẹ̀ gbígbà nínú sharia Islam huwa al-imsaku naharan anil mufattirati biniyya min ahlin lahu min tulu'il fajri ila ghurubi shams. ohun tí ń jẹ́ àwẹ̀ nu ó ní ká kó ẹnu dúró lọ́sàn-án nínú oṣù Ramadan kó o ní gbogbo ohun tó bá lè bá ní láwẹ̀ jẹ́ ní jíjẹ ní ní mímu ní pẹ̀lú ká dà níyàn síwájú pé àwẹ̀ tá a fẹ́ gbà yìí a fẹ́ gbà á nítorí tọ́lọ́wọ́n ọba lẹ́ni tí fi ń jọ́sìn fọ́lọ́wọ́n ọba ni. àwọn òní ọ̀wà dà níyàn náà min ahlin lahu àwọn tí a ń lẹ́tọ̀ọ́ láti gba àwẹ̀ náà. àwẹ̀ yìí a máa gbà á máa kẹ́nu ró níbi jíjẹ mímu àti gbogbo ìgbádùn àti gbogbo tó bá lè bá ní láwẹ̀ jẹ́ a kẹ́nu ró a sunra kì kúrò ńbẹ̀ látìgbà tí àlùfájàrí ẹlẹ́ẹ̀kejì tó bá ti lè là ìlà ghurubi shams títí tóòrùn tí ó fi wọ̀ ìyẹn ní ojoojúmọ́ nínú àwọn ọjọ́ tí ń bẹ nínú oṣù Ramadan. àwẹ̀ gbígbà nínú oṣù Ramadan dandan ni fún gbogbo mùsùlùmí láti gba àwẹ̀ nínú oṣù Ramadan nítorí ọ̀rọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala ìtaàrí nínú suratul Baqara Quran 2 verse 183. Ọlọ́run bá subhanahu wa ta'ala Ọlọ́run sọ ń bẹ̀ wípé ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. Ọlọ́run ní mo pè yín tí ẹ jẹ́ onígbàgbọ́ òdodo àwẹ̀ gbígbà àṣẹ ní ọ̀ranyàn fún yín gẹ́gẹ́ bá àṣẹ ní ọ̀ranyàn fáwọn ẹ̀dá tí wọ́n ti ṣíwájú yín. àṣẹ lófin fún yín apáyín láṣẹ apáyín dandan láti gba àwẹ̀ Ramadan la'allakum tattaqun kẹ́líbà jẹ́ tó ṣe wípé yọ bẹ̀rù Ọlọ́run ọba yín ní kọ̀kọ̀ àti ní gbangba. afáwa Qurtubi kọ́lọ̀nkọ́ba ní kẹwọn wọn ni dhakarallahu aidan annahu kataba alayhim siyam. wọ́n ní bákan náà Ọlọ́run bá tún sọ fún wa pé ká gba àwẹ̀ nínú Ramadan ó ń ṣe ní ọ̀ranyàn fún wa kódà wa alzamahum ìyá. Ọlọ́run mú wa ní túláàsì láti rí pé a gba àwẹ̀ náà láì sí ìyapẹnu lọ́dọ̀ àwọn àfa nípa wípé àwẹ̀ gbígbà ọ̀ranyàn ńlọ́jẹ́. àfa wa Ibn Kathir Ọlọ́run kó bá ní kẹ́ wọn wọ́n ní yaqulu Allahu ta'ala mukhatiban lil mu'minin min hadhihi al-umma wa amiran lahum bis-siyam. wọ́n ní Ọlọ́run bá subhanahu wa ta'ala nínú àyà tí mo kà tán ẹ̀ ń bá jẹ́ onígbàgbọ́ òdodo ìlọ́kùnrin lóbìnrin ẹlẹ́sìn Islam àwọn Ọlọ́run bá dojúkọ tí ń bá sọ̀rọ̀ Ọlọ́run bá wa sọ̀rọ̀ ìsìn pa wá láṣẹ láti rí wípé àgbà àwẹ̀ náà. àfa wa sọ̀rọ̀ tó pọ̀ ibi tí wọ́n wá parí ẹ̀ sí ni pé kama awjabahu ala man kana qablahum bọ́lọ̀ ń ṣe ṣe àwẹ̀ gbígbà lé ọ̀ranyàn fáwọn tí wọ́n ti síwájú wa falahum fihim uswa àwọn ẹni wájú àwòkọ́ṣe dáadáa òní wọ́n jẹ́ fún wa níbi àwẹ̀ gbígbà wali yajtahid Allah
àwa tá a jẹ́ mùsùlùmí náà Ọlọ́run ní káwa náà ká sapá ká gbìyànjú ká làkàkà fi hadahi hadal fardi láti mú ààwẹ̀ tó jẹ́ ọ̀ràn yìí láti lè bá a mú wa kódà a mú wa ní ojúpọ̀nà tó ṣe pé ó dáa ju báwọn ẹni ìṣáájú bí wọ́n ṣe gbà lọ. sọ̀ńtà afẹ́ lónà àyà ni wípé Ọlọ́run sọ pé kùtìbà ní èdè Lárúbá ni wípé wọ́n ṣe ní dandan ó jẹ́ ọ̀ranyàn fún wa láti gba ààwẹ̀. Yàtọ̀ sílẹ̀ yẹn àyà tí ó sì kẹta àyà tí mo kà tán ní ìsìn Ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń sọ ń bẹ̀ wípé faman shahida minkumu shahra falyasumhu yẹn ni pé ẹ̀ńtọ́lọ́n bá sọ pé kí ààwẹ̀ Ramadan ìlétíṣù rẹ̀ ẹ̀ńtọ́lọ́n bá ní kó lè bá láyé tónítọ̀hún ti ń bẹ nílé tí ó sí lórí ìrìn àjò tí ó sì sáré dandan ní fónítọ̀hún láti gba ààwẹ̀ Ramadan. Afa Ibn Kathir Ọlọ́run bá ní kẹwọn wọn ni hadha ijabun hatmun wọn ni àyà yìí Ọlọ́run fi ń pa wá ní dandan ni ala man shahida istihlala shahr fún gbogbo ẹni tó bá rí ìlétíṣù Ramadan ẹni yòówù kó rí ọjẹ mukiman pẹ̀lú májẹ̀mú kó jẹ́ pé onítọ̀hún kò sí lórí ìrìn àjò wa huwa sahihun ó sì jẹ́ tó ní àlàáfíà ara. Nínú hadith Ànábì wa Muhammad oríṣiríṣi àwọn hadith ńláàrí léyìí tí ń jámọ̀ wípé gbígbààwẹ̀ nínú Ramadan dandan ni ọ̀ranyàn ni ní pàtàkì jùlọ fáwọn tó ṣe wípé májẹ̀mú gbígbààwẹ̀ náà ó pé sí lára gẹ́gẹ́ bí a ṣe máa mú ẹnu bá. Nínú hadith èyí tí Imam Bukhari tí ó gbà wá látọ̀dọ̀ Abu Hurairah ọlọ́mùbá ni yọ́nú sí anna arabiyyan jaa ila rasulillah wọn lárúbáwò kó kan ó wá bá òjíṣẹ́ Ọlọ́run Ọba ó sì ń sọ fún pé eré òjíṣẹ́ Ọlọ́run Ọba dullani ala amalin idha amiltuhu dakhaltu aljanna eré òjíṣẹ́ Ọlọ́run Ọba ó wá júwe iṣẹ́ kan fún mi iṣẹ́ tó ṣe wípé tí n bá ṣe ń wọ àlùjánnà onídẹ̀ra. Ànábì wa ń kà fún pé ta'budullah máa sin Ọlọ́run Ọba lónìí ká ṣoṣo la tushrik bihi shay'an má ṣe mú orogún mọ́ Ọlọ́run Ọba má ṣe bọ kankan sọ́lọ́run Ọba wa tuqimu ssalah ìrun wákàtí 5 rí pọ̀ nkí dáadáa ìtọ́jú ọ̀ranyàn wa tuaddi az-zakata al-mafruḍa zaka owó ìtọ́jú ọ̀ranyàn rí pé òun yọ wa tasumu Ramadan ààwẹ̀ nínú oṣù Ramadan rí wípé òun gbà á. arákùnrin lárúbáwò kọ́ yìí ni wọ́n ń sọ fún òjíṣẹ́ Ọlọ́run Ọba wípé walladhi nafsi biyadihi mo fọlọ́run Ọba tẹ́mi mi bẹ̀ lọ́rẹ̀ mi búra la azidu ala hadha shay'an lẹ́yìn àwọn tọ́jú ọ̀ranyàn tó kà fún mi yìí ìní lé nǹkan kan kún lẹ́yìn àwọn ọ̀ranyàn lẹ́yìn ọ̀ranyàn ní náfìlà kankan yàn lẹ́yìn àwẹ̀ Ramadan ìnláwẹ̀ kankan tí ń gbà má ìní lé kún wala anqus minhu ìsìn jẹ́ kí nǹkan kan kọ́ tẹ̀tì ìní jẹ́ kí nǹkan kan kó dínkù nínú àwọn tó jẹ́ ọ̀ranyàn yìí. bárakùnrin ṣe wí bẹ́ẹ̀ tán ńlọ́ba pẹ́yìn dà òjíṣẹ́ Ọlọ́run Ọba sallallahu alayhi wa sallam Ànábì wa kọjú sáwọn sàbẹ́ ni wọ́n sọ fún wa pé man sarrahu an yandura ila rajulin min ahli al-janna falyandur ila hadha ẹ̀ ń bá ń fẹ́ nínú yín láti bójú wo ojú ẹnìkan nínú ọmọ àlùjánnà onídẹ̀ra arákùnrin tó wá sọ́dọ̀ mi ní ìsìn tó wá béèrè ìbéèrè tó pẹ́yìn dà ó ní ọmọ àlùjánnà tẹ́ lọ wo ojú rẹ̀. níta fẹ́ fàyọ níbẹ̀ ni wípé òjíṣẹ́ Ọlọ́run Ọba sallallahu alayhi wa sallam ó sọ fún pé àkọ́gbà àwẹ̀ ètò jẹ́ ọ̀ranyàn ó náà ní àwẹ̀ Ramadan. lára àwọn ẹ̀rí ó ní ijma'ul umma yẹn ni pé gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn Islam pátápátá ní pàtàkì jùlọ àwọn àfa àgbà àwọn àfa sunna bẹ̀rẹ̀ látọ̀rí àwọn sàhábà tí lórí àwọn tàbíùn tí lórí àwọn àfa àgbààgbà tí wọ́n jẹ́ aṣíwájú níbi ìmọ̀ fúrúà ẹnu wọn kò lórí wípé gbígba àwẹ̀ nínú oṣù Ramadan ọ̀ranyàn ni kódà orígun kan ńlọ́jẹ́ nínú orígun ẹ̀sìn Islam wa annahu ma'lumun min ad-dini bid-darura kódà nínú àwọn àlámọ̀rí ọ̀rọ̀ tó ṣe pé èèyàn gbọ́dọ̀ máa látàrí pọ́ pàtàkì pọ̀ nínú ẹ̀sìn lára ẹ̀ ní àwẹ̀ gbígbà ní oṣù Ramadan ńlọ́wà kódà ajma'u ala anna man ankara wujubahu kafara ẹnu àwọn àfáà tún kò lórí pé ẹ̀ ń bá ní àwẹ̀ Ramadan gbígbà kìí ṣe ọ̀ranyàn tó takò tó sì ń pera rẹ̀ ní mùsùlùmí wọn nírú ẹni bẹ́ẹ̀ kìí ṣe mùsùlùmí máa wo onítọ̀hún ó ti di kèfèrí nù ni kọ́lọ́mùbá kó jọ kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa. ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn Islam díẹ̀ nù àwọn ìdájọ́ èyí tó rọ̀ pọ̀ mọ́ oṣù Ramadan àwẹ̀ rẹ̀ ní gbígbà òun lèyí tí a ti ń gbọ́n gbígbà àwẹ̀ nínú oṣù Ramadan kọ́lọ̀ ń jẹ́ kẹ́mi èèyàn kọ́ da sí kéèyàn fi láǹfààní láti gba àwẹ̀ nínú oṣù Ramadan wàláì oore ní ńlá ńlọ́jẹ́
àfàwà Ibn Rajab kọ́lọ̀ ń kọ́ba nìkẹ́ wọn wọ́n ní bulugu shahri Ramadan kọ́lọ̀ ń fún yàn láǹfààní kí Ramadan kó dé báyàn láyé kéèyàn tún wá lè gba àwẹ̀ náà ni'matun adhima ìdẹ̀ra tó tóbi ni ìkẹ́ Ọlọ́run bá tó tóbi pọ̀ ńlọ́jẹ́ ala man aqdarahu Allahu alayhi fẹ́ntọ́lọ́mbà fún lágbára láti gba àwẹ̀ nínú oṣù Ramadan. Nínú àwọn ẹ̀rí tí ń tọ́ka sí pé ìdẹ̀ra ńlá oore ńlá ìkẹ́ tó tóbi oní Ramadan jẹ́ ó ní tán àwọn èèyàn mẹ́ta kan èyí tí Imam Ahmadu kọ́lọ̀nkọ́ba nìkan tí wọ́n gbà wá nínú musnad wọn láwọn èèyàn mẹ́ta kan wọ́n ń bẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀rẹ́ ni wọ́n èèyàn méjì nínú mẹ́ta wọ́n kúkú ṣàhídì yẹn nípa àwọn kèfèrí wọ́n pa wọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹnì kẹta òun wá padà kú ṣùgbọ́n nígbà tí ó kú sórí ibùsùn rẹ̀ ni kò kú lójú ogun ṣùgbọ́n tó wá ṣẹlẹ̀ ni pé faru iya fil manami sabiqan lahuma àwọn tí wọ́n wá sùn tí wọ́n lálàá wọ́n wá rí i pé ẹni tó kú káyìn tí ò kú sójú ogun tọ́fọ́ rọrí kú sínú yàrá rẹ̀ wọ́n rí i pé nìkan ó síwájú àwọn tí wọ́n kú kó ṣàhídì nípa ẹ̀san àti iṣẹ́ rẹ̀ àti nípa wíwọ àlùjánnà onídẹ̀ra ọ̀rọ̀ ìwárù àwọn sàbẹ lójú wọ́n wá lọ bá òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam wọ́n wá ṣe àlàyé fún pé àbọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn mẹ́ta báyìí èèyàn méjì kúkú ṣàhídì ẹni tó kú lẹ́yìn wọn ó tún wá wọ àlùjánnà síwájú wọn ó tún gbáwájú wọn níbi iṣẹ́ rẹ̀ níbi ládàá òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam wá sọ pé alaysa ba'dahuma kadha wa kadha sala wa adraka ramadana fasama síbi arákùnrin tẹ́ ń sọ nípa rẹ̀ tẹ́ lọ́ fọ́ ọ̀rọ̀ rí kú sínú lẹ́yìn síbi lẹ́yìn táwọn ọ̀rẹ́ rẹ̀ méjì tí wọ́n kúkú ṣàhídì tí wọ́n ti lọ tán èbó kírun báyìí lẹ́yìn wọn síbi lẹ́yìn rẹ̀ èbó gbààwẹ̀ Ramadan wọ́n ní bẹ́ẹ̀ ni Ànábì wa sọ wípé fawalladhi nafsi biyadihi mo fọlọ́wọ́n bá tẹ́mi mi bẹ̀ lọ́wọ́ rẹ̀ mo fi bóra inna baynahuma la ab'ada mimma bayna samai wal ardi ntí bẹ láàrin wọn lẹ́sàn ní àjùlọ níwájú Ọlọ́run Ànábì sọ pé ó jìnnà bí ilẹ̀ bó ṣe jìnnà sí sámà níta fẹ́ mú jáde níbi eléyìí ni wípé oṣù kẹ́ oṣù dẹ̀ra oṣù àánú oṣù ṣe kínkín kó o fi gba púpọ̀ nínú ẹ̀ní àwà yìí àwa tá a jọmọ̀ yá nínú ẹ̀sìn Islam bó o láàṣì máa pàtàkì àwọn ọjọ́ tí ń bẹ nínú oṣù Ramadan àtàwọn òru rẹ̀ tó fi jẹ́ pé a gba àwẹ̀ náà pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run bá kọ́lọ́n kó jẹ́ ká lè gbà á pẹ̀lú ìbẹ̀rù rẹ̀ kó sì tẹ́wọ́ gba Ramadan náà lẹ́sìn fún ẹnì kọ̀ọ̀kan wa. Táwa ní gbígba àwẹ̀ Ramadan tàlẹ́ntọ́ jẹ́ ọ̀ranyàn fún àwọn àfa ọlọ́mba nìkẹ́ wọn tábàwọn nù Bidayatul Mujtahid àfa wa sọ ń bẹ̀ wípé yajibu siyamu Ramadana ala kulli muslimin baligin akilin mukimin qadirin khalin minal mawani' wọn lẹ́yìn tí àwẹ̀ Ramadan tí ó jẹ́ ọ̀ranyàn fún irú ẹni bẹ́ẹ̀ ìkíní ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí náà yẹn ni pé kèfèrí tí bá ń gbààwẹ̀ ní oṣù Ramadan ó kàn fi bí panu ni kò ní jẹ́ nǹkan tẹ́wọ́gbà níwájú Ọlọ́run balig onítọ̀hún ó gbọ́dọ̀ jẹ́ tó ṣe pé ó ti bàlágà tí ẹ̀sìn tó ti sọ̀ranyàn fún bí alátàrí pé ó ti pọ́ ọmọdún 15 àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ obìnrin tó ti ń ṣe nǹkan oṣù àbó tiẹ̀ ti gúnyàn àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ awo bí abẹ́ rẹ̀ abá irun abá níbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báwọn afábíyàn ṣe kálẹ̀ gẹ́gẹ́ bí àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pé èèyàn ti bàlágà. àtúnwá wo onítọ̀hún ó jẹ́ ákìl ẹ̀ńtọ́ní làákàyè rẹ̀ ó pé kò yá wèrè kò búgi jẹ́ muqimin onítọ̀hún tún wá jẹ́ ti ń gbélé kò sí lórí ìrìn àjò. àtúnwá túbọ̀ nípa àlàáfíà ara àrípé kọ́ọ́dírìn ẹ̀ńtọ́ lágbára lórí àti gbààwẹ̀ ni kódà khalin minal mawani' Ọlọ́run tún là kó omi gbogbo tó lè kọ́ dé èèyàn kó omi àwẹ̀ gbígbà ìyẹn lápèjú tó bá jẹ́ obìnrin kò jẹ́ ní ti ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò jẹ́ ní tó jẹ́ pé ẹ̀jẹ̀ nífàs ẹ̀jẹ̀ òbí kò jẹ́ ní tí ò tí ì dà lára rẹ̀ ẹni tá bá ti ráwọn májẹ̀mú yìí lára rẹ̀ gbígbà àwẹ̀ nínú oṣù Ramadan ọ̀ranyàn ló jẹ́ fúnitọ́n. àárí pa sọ pé báàlìg ẹni tó ti bàlágà ọmọ èké àwẹ̀ gbígbà kì í ṣe ọ̀ranyàn fún ṣùgbọ́n wọ́n fẹ́ ká máa pálàṣẹ àwẹ̀ ká máa mú ká máa sọ fún wọn ká máa ṣe lójú ọ̀yìn lórí àti gba àwẹ̀ kó lè bàjẹ́ pé yóò máa lára nígbà tí ó bá dàgbà ṣé kékeré láti pé tàn rókò bó bá dàgbà tán apá kìíka kékeré sì ni mùsùlùmí ti kọ́ máa rẹ̀ lásọ̀ ìyẹn ni pé kó lè bàjẹ́ pé yóò rọrùn fún wẹlẹmu nígbà tí yóò bá fi di àgbàlagbà ìdí yẹn tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn sọ̀hábíyàt àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam lóbìnrin àwọn ọmọ kéékèèké wọn máa kọ́ wọn láwẹ̀ ní gbígbà wọn máa fi àwẹ̀ gbígbà wọn máa fi kọ́ wọn kódà nígbà tó bá dé níbi ọwọ́ ọ̀sán tíbi bá fẹ́ dé wọn yà kọjá sí inú mọ́ṣáláṣí
kọjọ́ bí bèbí àwọn nǹkan ṣeré wọ́n mú fáwọn ọmọ náà wọ́n fi máa tù wọ́n lójú tí tásìkò sínú tí yóò fi tó yẹn ni wípé kálíbà àmọ́ bí ààwẹ̀ bó ṣe pàtàkì tó lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ sọ̀hábíyàt aslafuna salihun àwọn ẹni ìṣáájú tí wọ́n jẹ́ nire tí wọ́n ti ṣíwájú. bó o láṣẹ wàá mọ̀ pé Ramadan ó ti wọlé Ramadan àmọ̀ pé ó ti wọlé pẹ̀lú nǹkan ẹyọ kan nínú méjì ìmọ̀ akọ́jẹ́ pé oṣù Ṣàbán èyí tá à ń gbà lọ yìí ìmọ̀ káka kó pé 30 tabakatọ́ bẹ́ẹ̀ lè pé 30 àti pé nu ọjọ́ àlàrúbá ńlá bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan nù bọ́lọ̀ ń bá wa kádàrá kárí ilé tẹ́sù ní ọjọ́ lálẹ́ Monday táwọn fọkàn sí pé bóyá Tuesday yóò jẹ́ 30 tàbí àkọ́kọ́ nínú oṣù Ramadan tí a máa lè rí ilé tẹ́sù alẹ́ Tuesday alẹ́ Monday làwọn máa pè alẹ́ Tuesday ni tọ́lọ̀ ń bá kádàrá tí a bá rí ilé tẹ́sù àti wípé níjọ́ Tuesday ńlá bẹ̀rẹ̀ àwẹ̀ náà yẹn ni pé a bẹ̀rẹ̀ àwẹ̀ gbígbà yóò di ọ̀ranyàn pẹ̀lú kárí ilé tẹ́sù kí Ṣàbán kò tó pé tàbí kọjá pé Ṣàbán yóò pé 30 gbáko èmi kí mo sọ Ànábì ló sọ sallallahu alayhi wa sallam nínú hadith èyí tí Abu Hurairah tí ó gbà wá hadith yìí àti Bukhari àti Muslim ẹnu wọn kò lórí pé ọ̀rọ̀ tó lálàáfíà tó yanjú pọ̀ ni òjíṣẹ́ Ọlọ́run bá sọ pé sumu li ru'yatihi wa aftiru li ru'yatihi fa in gubiya alaykum fa akmilu iddata Ṣàbán 30. òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam sọ pé ẹ bẹ̀rẹ̀ Ramadan látàrí pé ẹ̀rọ ṣù ìgbà tẹ́ ẹ̀ bá tún fi Ramadan kọ́ Ànábì ni ẹ fi kọ́ látàrí pé rí ilé tẹ́sù akíba wa àmọ́ o kúrúkúrú ó lè bójú ọjọ́ ìyẹn nígbà tí Ṣàbán tó bá di 30 lóru tẹ́ ń retí kọjẹ́ 30 Ṣàbán tàbí àkọ́kọ́ nínú oṣù Ramadan tí kúrúkúrú bá ti lè bójú ọjọ́ àdìpẹ́ yá ká Ṣàbán kó pé péré kó pé 30 ọjọ́ àdìfì mutafakun alayhi ni yẹn ni pé àwẹ̀ Ramadan yóò di dandan pẹ̀lú kárí ilé tẹ́sù tàbí pẹ̀lú káka Ṣàbán kó pé 30. àwọn àfáà míì tún sọ ọ̀rọ̀ míì náà ṣùgbọ́n ọ̀rọ̀ kò lẹ́sẹ̀ ńlẹ̀ méjèèjì ìkànnì rẹ̀ tó bá ti lè ṣẹlẹ̀ òun náà ni àwẹ̀ Ramadan òní yóò jẹ́ ọ̀ranyàn. kí wá sí gbogbo yẹn ni ó sọ pé òun rí ilé tẹ́sù táwa gbàgbọ́ o ẹni tí ó sọ pé òun rí ilé tẹ́sù táwa gbàgbọ́ tá a fi ṣiṣẹ́ sí tá a bẹ̀rẹ̀ àwẹ̀ nítorí rẹ̀ à ń láti ráwọn májẹ̀mú tí ń bọ̀ lára rẹ̀. ìkíní ẹni tí ó sọ pé òun rí ilé tẹ́sù tá a fi bẹ̀rẹ̀ àwẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ní tó ti bàlágà ẹlẹ́ẹ̀kejì ó gbọ́dọ̀ jẹ́ ní tó ní làákàyè ẹlẹ́ẹ̀kẹta ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí lẹ́ntorí lẹ́tẹ́sù kí wá sí gbogbo mùsùlùmí nìkan bí kò sí pé yushtaratul adala onítọ̀ ń gbọ́dọ̀ jẹ́ òǹdéédé ẹni tó sì pé yakunu mustaqiman fi dinihi wa fi muru'atihi yóò jẹ́ ní tó sì wípé ó dúró tọ́ ó dúró déédé nínú ẹ̀sìn àti níbi ìjọmọlúàbí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kì í bá wọn dá kámọ́sẹ̀ wàá sọ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kọ́ngbẹ́kọ́ngbẹ́ ó sì jẹ́ ní tó tún ọmọlúàbí rẹ̀ ṣe ọ̀rọ̀ rẹ̀ àti pilẹ̀ ń gbàgbọ́ lánàá níjẹta kó tó dòní tẹ́lẹ̀tẹ́lẹ̀ lónìí tó bá sọ pé òun rí lẹ́tẹ́sù dandan oníkàtẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ so yálà ọkùnrin ni àbí obìnrin bí ọ̀pọ̀lọpọ̀ náà wà fà bí wọ́n ṣe sọ. ọ̀nà mélòó wá làwọn èèyàn pín sí nípa àgbà àwẹ̀ àbí àgbà àwẹ̀ tàbí kí n tiẹ̀ sọ wípé àwọn wo ni Ọlọ́run bá subhanahu wa ta'ala lọ́lọ́run gba àwáwí wọn látàrí pé bí wọn bá gbà àwẹ̀ lásìkò tá à ń gbà lọ́wọ́ wọn lè padà gbà á lẹ́yìn ọ̀rẹ́yìn àbí wọn ò tiẹ̀ láǹfààní láti gbà rárá lórí abala yìí oríṣiríṣi ọ̀nà tó pín bíi mélòó kan làwọn èèyàn pín sí. ẹni àkọ́kọ́ tàbí sọ̀rí alákọ̀ọ́kọ́ almusafir walmarid ńlẹ́ntọ́ jẹ́ onírìn àjò àtẹ̀ntara rẹ̀ ọ̀yá ẹ̀ ń bá ń bẹ lórí ìrìn àjò ìgbàláàyè ń bẹ fún nínú ẹ̀sìn ìdẹ̀kùn ọ̀ ń bẹ fún onítọ̀hún láti ṣàlàyé gba àwẹ̀ nínú oṣù Ramadan pẹ̀lú májẹ̀mú kó jẹ́ pé ìrìn àjò tó ṣeun ó jẹ́ ìrìn àjò àkàkún pé ìrìn àjò ni ní tòótọ́ kódà bí ó tiẹ̀ tó 48 miles léè tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ náà wọn jùmọ̀wòr tí wọ́n fẹnu kò lé ní orí ẹni pé à ń lọ bíi sásá à ń lọ ọjọ́ eléyìí ń ṣe ìrìn àjò à ń lọ síbi ìkéré nkankan eléyìí kọ́ ní ìrìn àjò ṣùgbọ́n ìrìn àjò manel kelma so eléyìí ní àfiláǹfààní láti ṣàlàyé gbààwẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ntara rẹ̀ ọ̀yá kìí pé orí wa ń fọ́ mi àbútù kan ń sàn mú mi lásán ẹgẹ́ bá ṣe máa gbọ́ àlàyé rẹ̀ kí n lè rí lórí eléyìí ẹ̀rí lórí eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run bá nínú Suratul Baqara Ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar a kì í bá a máa o tabarẹ̀ tó ṣe pé ọjà aláàrẹ̀ nínú yín abẹ́ntí ń bẹ lórí ìrìn àjò irú ẹni báwọn kọ́ yá rí i pé òun gba àwẹ̀ Ramadan padà ìyẹn ni pé iye ọjọ́ tọ́bẹ̀ jáwẹ̀ òun náà ni yóò fi gbà padà nígbà tí Ramadan bá lọ tán ọjọ́ 5 ni 20 ni ọjọ́ 10 ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà ẹni tó bá jẹ́ onírìn àjò tó bá ṣe pé bóyá ó máa ń ṣe transportation ni ẹ máa ń fọkọ̀ gbáwọn èèyàn lọ
tí máa ń travel bíi Kano nǹkankan lóríṣiríṣi irú ẹni bá náà òun náà láǹfààní láti ṣàlàyé gba ààwẹ̀ kódà kó ṣe wípé ọkọ̀ tí ń gbé lọ tí ń gbé bọ̀ ọkọ̀ full air condition ìní bẹ́ẹ̀ èyàn tí ẹ̀ ní màlá pé èyàn gba ààwẹ̀ rárá irú ẹni bá náà ìgbàláyè ń bẹ fún láti ṣàlàyé gba ààwẹ̀. ẹni tára rí ọ̀wá yá ọ̀nà mẹ́ta làwọn àfa pín sí ìsìkìní ńlẹ̀ tó ṣe wípé gbígba ààwẹ̀ Ramadan yóò le fún púpọ̀ yóò le fún irú ẹni báwọn ẹnìkan kọ̀ọ̀ràn láwẹ̀ gbà kí irú ẹni báwọn kọ́ ya máa jẹ ọ̀sán lọ tára rẹ̀ tí yóò fi yá. ẹnì kejì lẹ́ni tó ṣe wípé tó bá gbààwẹ̀ yóò kàn lé lára rẹ̀ ni kò lè kó ìnira kankan bá irú ẹni báwọn náà dandan ni kó ṣaláì gbààwẹ̀ kọ́ máa túnu tára rẹ̀ tí ó fi lè gbààwẹ̀. ẹnì kẹta lẹ́ni tó ṣe wípé la yashukku alayhi sawm wala yadurru bó bá gbààwẹ̀ kò ní lára irú ẹni báwọn kò sí ní tó burú láti ṣaláì gbààwẹ̀ nínú oṣù Ramadan ṣùgbọ́n kó gbààwẹ̀ ńlọ dáa jù fúnrú ẹni báwọn ó jẹ́ ìwọ̀nba tí àkókò tí yóò gbà wá ma láti sọ ní alẹ́ tó bá dijọ́ mẹ́jọ lágbára Ọlọ́run bá wọn máa bá ní tẹ̀sí iwájú. alhamdulillah adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run nǹkan ń bẹ ní inú ẹ̀kọ́ yìí tó sì jẹ́ nǹkan rere tó pọ̀ Ọlọ́run bá yọba ní sàlékún ìmọ̀ yín ètò Nurul Islam òun náà ní lọ èyí tí apiyamọ rẹ̀ nírántí màmá alálùbáríkà Alhaja Elizabeth Babatunde ilé gomboro àbọ̀rẹ́rìn nínú èrúwà kọlọ̀mbá ní foríjì màmá kó sì wọ́n lọ́mọ àlìjánà onídẹ̀ra. so gbogbo àwọn tí a wá fẹ́ pè kí ìpè wa kọ́ máa wọlé báyìí ṣùgbọ́n kó tó di ìgbà tí ọ̀ya ẹ ti wọlé o ẹ jìnnà sí rédíò díẹ̀ tàbí kẹ́ ẹ lò rẹ̀ lọlẹ̀ wàlúkùn sálàm ọ̀ya. ẹ jẹ́ àwọn ìpínlẹ̀ èkó tẹ́ máa ṣe nígbà àgbẹ̀yìn náà kílẹ̀ wí. àwọn ìpínlẹ̀ èkó tẹ́ máa ṣe níjọ́ sátidé àbúrò ó ní ìdí tó fi rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run ó jẹ́ kí a padà sórí afẹ́fẹ́ kọ́lọ́run gbọ́ aláṣẹ́rí kọ́nà lọ́wọ́. a fẹ́ wá sí Premier FM ní sọ ẹ máa gbọ́ wa láìpẹ́ inshallah. ẹ ṣeun tó Ramadan kọ́lọ́run jẹ́ kó bá a ní ayọ̀ àti àlàáfíà ara tí àbágbàgbà rí pé wọ́n sọ wípé Naija Islamic Institute wọ́n ṣe hafla méjì ní sátidé àti sunday tó ń bọ̀ yìí tàwọn ìtìdáyà sátidé táwọn ìdádé àti sànàwí sunday káfílẹ̀ kan kọ́nà ọjà sórí rẹ̀. yes wa aleykum salam. afa tẹ̀sí ló sọ̀rọ̀ láti ìyájú. ọ̀ya kí lẹ fẹ́. mo fẹ́ bèrè pé ẹni tó jẹ àwẹ̀ last year nígbà táwẹ̀ wọlé dé tó wá gba díẹ̀ bẹ́ẹ̀ yóò gbà pé sá fún ìdí kàbí mi yóò wá dá padà títí táwẹ̀ yẹn fi tán tó wá bọ́lọ̀hún fún láwẹ̀ yẹn. wọ́n ti gbọ́ iye yóò lè dá àwẹ̀ yẹn padà lẹ́yìn tó bá gba Ramadan ilé ìta. wọ́n mọ̀ dá inú wọ́n ti gbọ́ iye bismillah. Ọlọ́run sẹ́yìn ní ẹ̀san olóore ẹni tí ó ń jẹ àwẹ̀ sọ́rùn láti ọdún tí ó lọ tí ìdọ́dún eléyìí ìmọ̀ akọ́jẹ́ pé rẹ̀ ní báwọn bóyá ara rẹ̀ ọ̀yá ńlọ́fà tí ò fi láǹfààní láti gba àwẹ̀ tí Ramadan mi ti dé irú ẹni báwọn yóò gba àwẹ̀ tá a wà nù rẹ̀ tó wáyé pé okun ọba ti tó lọ àlàáfíà bá ti tó lọ sí yóò gba àwẹ̀ Ramadan tá a wà nù rẹ̀ tí Ramadan tó bá wá lọ tán ìwọ̀n abẹ́yẹ tó bá jẹ lọ́dún tẹ̀sìn yóò rí wípé òun gbà padà mọ́tà pé rẹ̀ ní báwọn Ọlọ́run ti fún lálàáfíà ara àbútẹ̀ ti dé láti fi rìn àjò tó lọ ṣùgbọ́n wá fi Ramadan kọ̀ gbá ọlọ́ra gbà tí Ramadan míì tó fi adébá ní lọ́dún yìí irú ẹni báwọn Ramadan tuntun tí ń bẹ ńlẹ̀ yìí yóò rí pé òun gbà lọ ná lójoojúmọ́ ni ó máa wá fún aláìní kọ̀ọ̀kan ló ń jẹjẹ gẹ́gẹ́ bí ìtanràn tàbí tá a lè pè ní bí fine lórí pọ́pẹ́ kó tó di pé ó gba ààwẹ̀ rẹ̀. ẹ ti wọlé o à ń gbọ́ yín o ok aláàjì wa ṣé ó rọrùn kọ́rẹ́yìn kan fún yàn lábẹ́rẹ́ nínú àwẹ̀ kọ́mọ́ bá yàn ní àwẹ̀ jẹ tàbí ẹlọ́ọ̀lẹ́ irun pákó. abẹ́rẹ́ oríṣi méjì oní ń bẹ nínú abẹ́rẹ́ oríṣi méjì oní ń bẹ abẹ́rẹ́ kan mẹ́tẹ́ pé téèyàn bá gbà èèyàn bùkátà tó ń jẹ́ mẹ́bí òní pààyàn irú abẹ́rẹ́ bá ń téèyàn bá gbà àwọn èèyàn ti bàjẹ́ ṣùgbọ́n abẹ́rẹ́ pé mo níbà orí ń fọ́ mi nǹkan kan irú àwọn abẹ́rẹ́ bá ń kọ́ ba àwẹ̀ jẹ́ o so béèyàn bá rún pákó lọ́sàn-án gan àbí láàárọ̀ àbí nírọ̀lẹ́ nínú Ramadan kò ṣe nǹkan kan fún àwẹ̀ rẹ̀ nírọ̀rùn tí edori tọ́lẹ̀ ṣùgbọ́n kókó kéè sára níbi tọ́lọ́ṣẹ́ nǹkan mọ̀ lọ sí tẹ́lẹ̀ lọ́nà ọ̀fun. Ọlọ́run bá ní san yín ní ẹ̀san rẹ̀ kò ní jù báyìí lọ kí Ọlọ́run bá kó gbà ní ẹ̀sìn fún wa ẹni tó máa ní gbé sókè tí ń gbé sílẹ̀ kọ́lọ́run jẹ́ kó soríire ní jẹ́ peace ode ẹni tó sì jẹ́ olóòtú ẹni Alhaji Tohir Abolade Imam tó èmi tí mo jẹ́
atọ́kùn ní Abdulwahid Abdulhamid kí ọlọ́run jẹ́ kí apàdé láyọ̀ máa sálámà.